Ta-Ni-Ọlọrun mà wá Rogo lọ́ọ̀yà àwọn àáfàá Ìlọrin ti tún pè é lẹ́jọ́ tuntun. Lọ́jọ́ tíṣídẹ̀ẹ́ 20 oṣù kínní yìí ni lọ́ọ̀yà àwọn àáfàá Ìlọrin kan Usman Imam tún wọ́ Abdulazeez Adégbọlá Ta-Ni-Ọlọrun lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin fẹ̀sùn ìbanilórúkọjẹ́, irọ́ pípa, ìwà ọ̀daràn, dídà omi àlàáfíà ìlú rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Abdulazeez Adégbọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Ta-Ni-Ọlọrun ló ti ń jẹ́jọ́ lọ́nà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú Ìlọrin: upper area èyí tí Aafaa Òkútagídí wọ́ lọ, májísírèètì èyí tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Ògo Ìlọrin wọ́ lọ, èyí tí Aafaa Labib Làgbàjí wọ́ lọ àti èyí tí Madrasati Muhammadi wọ́ lọ, kó tó di pé Aafaa Òkútagídí wọ́gi ilé ẹjọ́ tiẹ̀ tó ní kó máa lọ láyọ̀ àti àlàáfíà lẹ́yìn tí wọ́n pe ìpàdé ìparí ìjà láàrin wọn. Ṣùgbọ́n títí di ìgbà tá à ń kó ìròyìn yìí jọ o, ẹjọ́ ti tún di 4 lọ́rùn Ta-Ni-Ọlọrun padà. Agbẹjọ́rò àwọn àáfàá Ìlọrin ìyẹn Usman Imam ló kọ ìwé ẹ̀sùn rẹ̀ lọ́jọ́ 11 oṣù kínní ọdún 2024 yìí tó sì gba ilé-ẹjọ́ májísírèètì lọ pé òun fẹ́ kí olùjẹ́jọ́ wá wí tẹnu rẹ̀ lórí àwọn ẹ̀sùn tí òun kà sí lọ́rùn. Usman Imam ní tó bá di ọjọ́ 5 oṣù kejì ọdún 2024 yìí ni kó wá farahàn, kó káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́, kó sì wá dáhùn sí àwọn ọ̀kan òjọ̀kan àwọn ìbéèrè níwájú adájọ́, kó ṣàlàyé ara rẹ̀ lórí àwọn ẹ̀sùn tuntun tí àwọn ṣẹ̀ṣẹ̀ fi kàn án wọ̀nyí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.